Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn TheMatrix tó jáde lónìí ọjọ́rú Wednesday ọjọ́ 29 oṣù kìíní ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ẹgbẹ́ òṣèlú APC ti sọ̀kò ọ̀rọ̀ sí Àtíkù lórí ọ̀rọ̀ tó sọ nípa ẹ̀ka ètò ìdájọ́ àti mílíọ̀nù lọ́nà 50 náírà fún ẹgbẹ́ alátakò. Bí Àtíkù ṣe ń wá gbogbo ọ̀nà láti di ààrẹ ló ń fa ìjákulẹ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP. Ìjọba àwarawa orílẹ̀-èdè Nàìjíríà ti fi ẹsẹ̀ múlẹ̀ ju àfojúsùn Àtíkù lọ. Àtíkù àti Òbí ò lè ṣàkóso ẹgbẹ́ òṣèlú wọn, ṣùgbọ́n wọ́n fẹ́ darí orílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ètò ààbò ara ẹni láàbò ìlú ìyẹn NSCDC ti ń pè fún kí wọ́n fi òfin de àwọn ọkọ̀ agbépo láti máa rìn lójúmọmọ láti dẹ́kun gbígbaná rẹ̀ ní gbogbo ìgbà. El-Rufai bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ òṣèlú APC. Ó pè fún ẹgbẹ́ òṣèlú alátakò tó fẹsẹ̀ múlẹ̀ láti dóòlà ètò òṣèlú àwarawa. Ààrẹ Tinubu ti padà sílùú Àbújá lẹ́yìn ìpàdé àwọn olórí orílẹ̀-èdè ní Tanzania. Ilé-ẹjọ́ Tribunal ti sún ìgbẹ́jọ́ ẹ̀bẹ̀ ojú òpó Meta àti WhatsApp tako owó ìtanràn mílíọ̀nù lọ́nà $200 láti ọ̀dọ̀ àjọ FCCPC síwájú. Nnamdi Kanu ti kọ̀wé ẹ̀sùn eléyìí tó fi ń béèrè fún bílíọ̀nù lọ́nà 20 náírà tako alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Olúmúyìwá Adéjọbí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.